kì í bá ṣe orí tó kó àwọn mẹ́ta kan yọ lọ́wọ́ ikú òjijì ni bóyá àwọn kò bá ti gbàgbé pé àwọn ti wá sílé ayé rí. Àwọn mẹ́ta ọ̀hún ni orí kó yọ nínú ìjàmbá mọ́tò tó wáyé lálẹ́ ọjọ́ àìsùn ọdún wọnú ọdún tuntun 2025 tí a wà yìí. Eré àsápajúdé àti àìnísùúrù ni wọ́n ló fa ìjàmbá náà láàrin tírélà Renault tí nọ́mbà ìdánimọ̀ jẹ́ BK672RB, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota tí nọ́mbà ìdánimọ̀ rẹ̀ jẹ́ JJJ574JP àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus tóun kò ní nọ́mbà ìdánimọ̀. Òpópónà márosẹ̀ Badagry ní ìjàmbá ọ̀hún ti wáyé ní déédé agogo 12:18 alẹ́. Ọ̀gbẹ́ni William Manga tó jẹ́ ọ̀gá àgbà àjọ road safety lágbègbè Badagry náà sọ fáwọn akọ̀ròyìn pé àwọn ti kó àwọn tó farapa náà lọ sílé ìwòsàn Lagos State Mobile Clinic fún ìtọ́jú àti pé àwọn ti kó àwọn ọkọ̀ náà kúrò lópòpónà fún ìgbòkègbodò ọkọ̀ tó já geere. Ó wá rọ àwọn awakọ̀ láti máa ṣe sùúrù fún ara wọn tí wọ́n bá ti wà lópòpónà pàápàá lásìkò ọdún. Àwíkóńkó fún ìpínlẹ̀kè òtítọ́ àti àwíjàre ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng.